الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات ربي وسلامه عليه فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة أما بعد أقول الله سبحانه وتعالى وماتي أدوكوفو ونعني يتوشي صلاة الصبح تياوي فوانيوهم الله سبحانه وتعالى كي بانجو سلوه وجاء كي يقول قوانا لاي على قول الحي القيوم إليه تسواجه níbi èyí tí a ń ṣàlàyé fún ara nípa àlámọ̀rí ẹ̀sìn wa kọ́lọ́mbà subhanahu wa ta'ala kí ó gbàǹjẹ̀sìn lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa. a ti bá àlàyé náà dé hadisi ẹlẹ́ẹ̀kẹwàá tó yẹ sí pé hadisi ẹlẹ́ẹ̀kejìlá ẹlẹ́ẹ̀kọkànlá òun ni a ti bẹ̀rẹ̀ ní òní pẹ̀lú kọ́lọ́mbà subhanahu wa ta'ala. àwọn hadisi tí a kà síwájú òun náà láyé tó ń ṣàlàyé fún wa bá a ṣe ṣe mára àti bá a ṣe ṣe àlùwàlá tó jẹ́ sí pé àlùwàlá tá a sì sọ fún wa gẹ́gẹ́ bó ṣe wà nínú hadith pé la yaqbalu Allahu salata ahadikum idha ahdatha hatta yatawadda. Allah subhanahu wa ta'ala ó Ànábì sallallahu alaihi wasallam tó yẹ kó kí n sọ̀rọ̀ pẹ̀lú fẹ́ẹ́nu ó ní Ọlọ́run bá tẹ́ rí yìí la yaqbalu Allahu salata ahadikum Ọlọ́run bá ò ní gba ìwọ̀n ẹnìkọ̀ọ̀kan yín lẹ́yìn tó yẹ sí pé tó bá ṣe kíyàn tó bá ti dá ẹ̀gbìn hatta yatawadda títí tá a fi ṣe ìmára tó ń túmọ̀ sí pé ìmú tá a fẹ́ kí àfi ká kọ́kọ́ ṣe ìmára náà olórí ìmára tá a dẹ̀ lè ṣe ká tó kírun òun náà ni ká ṣe àlùwàlá tó a ti ṣàlàyé lè fún wa àwọn ọ̀nà tó máa ń gbà ṣàlùwàlá àwọn súnnà àlùwàlá àwọn ọmọ yẹn àlùwàlá ìgbà yìí ṣàlàyé fún wa kọjá Allah subhanahu wa ta'ala kí ó gba níjọsìn kó dẹ̀ fi ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ yé wa. abala yìí tí a tún wá bọ́ sí lónìí òun náà ni abala báàbù dùkúlì al-khala'i wal-istiqaba. eléyìí òun náà ni abala bí a ṣe máa ń yanjú bí a ṣe máa ń wọ ilé ẹ̀gbin. ẹ̀sìn Islam wa yìí ẹ̀sìn tó yẹ sí pé ó kó nǹkan tó pọ̀ sínú ni tó yẹ sí pé tí àwọn ẹni tí ó bá kí n ṣe lẹ́sìn Islam máa ń wo gbàgbé kí ṣogbó nǹkan náà ní Islam kọ́ yín ni kò ní ṣòsìn kódà láti ojú ẹlẹ́yà ayé rẹ̀ fún ọ̀sán lámìnà tí wọ́n ń sọ fáwọn sọ abákẹ́ àṣé gbogbo nǹkan ẹlẹ́sìn tí wọ́n ń kọ́ yín ni táwọn ọ̀sán wá sí wọn pé gbogbo nǹkan ẹlẹ́sìn tí wọ́n máa ń kọ́ wa kódà bá a ṣe wọnú tọ́ílẹ̀tì bá a ṣe wọnú tá a ti lọ ṣe ìmára tá a ti lọ gbé ẹ̀gbin kúrò lára ìsìlámù kọ́ wa. ibi táwa fẹ́ bọ́ sí lónìí òun náà ni báàbù dukhulil khala òun náà ni abala bíbí bá ṣe máa ń wọ ilé ẹ̀gbin al-khala'u òun náà ni ilé ẹ̀gbin torí pé al-khala'u yìí ibi kan jẹ́ tí wọn kì í bá yẹn wọ̀ àfi tí kìíní bá àfi jẹ́ pé tí nǹkan bá pèpè sí ló yá kù tí a fẹ́ wọnú tọ́lẹ́tì ń sìn ní pé kí ẹ̀kan wá sí òun ọbẹ̀ láyé abàdàn èèyàn náà máa dáwọ́ ni tó yẹ náà fi ń pè ní al-khala'u tó yẹ sí pé èèyàn máa ń fi ara pamọ́ sí wal-istitaba wọ́n ti wal-istitabatu min al-anjasi fil mukhrajayn bil hajar ẹ̀wà rí eléyìí pé dukhulil khala ní ẹ̀sìn wọn fẹ́ wọ ilé ẹ̀gbin wal-istitaba àbí bá a ṣe lè fi òkúta àbí nǹkan tó jọ wọ́n fi gbé ẹ̀gbin kúrò lára. aw ma yaqum maqamahu wa taharruz minha àbáwọn nǹkan tí ká máa ń lò fún gẹ́gẹ́ pé a lè lo tíṣù tàbá òkúta bẹ́ẹ̀ sì ni a lè lo àwọn pépà náà tó àbí tó wá yàtọ̀ sí òkúta. náà hadith dáwọ́dé ti tó wá jẹ́ ẹ̀ṣẹ̀ aláwọ̀kọ́ fún wa níbi abala yìí tó ọ̀pọ̀lọpọ̀ hadith náà mú wa so pẹ̀lú Allah subhanahu wa ta'ala àmọ́ mu ní ẹ̀kọ̀ọ̀kan ni. hadith tí alákọ̀ọ́kọ́ tí wọ́n mú wa fún alábala bí a ṣe máa ń wọ ilé ẹ̀gbin òun náà ni hadith àfáwà Anas bin Malik radiyallahu anhu ó ní pé hadith náà wà wáyé pé an Anas bin Malik radiyallahu anhu anna an-nabiyya sallallahu alayhi wa sallam kana idha dakhala al-khala قال اللهم إني أعوذ بك
من الخبث والخبائث رواه البخاري ومسلم. حديثي أفا أنس بن مالك رضي الله عنه لو حديثي nínú àwọn ọmọdé tí ẹ sí pé wọ́n rí àsìkò wọn lò dáadáa òun náà ni Anas bin Malik wà tí ẹ sí pé náà sọ nínú àwọn tó ń gba hadith wá tádìsí wọn pọ̀ àmọ́ ń ka àfáwà Anas bin Malik radiyallahu anhu àmọ́ ń ka òun náà mọ́ wa kí ni ìdí òun náà ni wípé ẹni yìí jẹ́ ẹni tó yẹ sí pé àwọn òbí rẹ̀ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam kó mọ kí nìyẹn o pé kó mọ ṣe kéjìmọ́ ànábì pé kó wà pẹ̀lú ànábì kó mọ ànábì lọ́wọ́ lórí ìgbà bá fẹ́ ṣe òun ni Anas bin Malik jẹ́ bó dẹ̀ yẹ sí pé lára nǹkan tó ṣe yóò tọ́ra rẹ̀ sórí táyà tàbí tẹ̀yà náà Anas bin Malik radiyallahu anhu ó tara pé ó ń ṣe kí nìyẹn o ó ń ṣe kéjìmọ́ ànábì sallallahu alaihi wasallam ó tara rẹ̀ sórí lẹ́yìn tàbí tẹ̀yà náà oríire táyé ó ṣe ó tún ṣe torí tàbí tẹ̀yà náà torí lára àwọn tó yẹ sí pé àwọn àwàlìjánná náà ló wà nínú àwọn sàhábà alápọ̀nlé ni nínú orí ayé náà nígbà tó ṣe kí wọ́n gan débi kàwé padà ṣàdúrà fún pé wà Anas bin Malik yìí o Allahumma akthir malahu wa walada pé wà Anas bin Malik Ọlọ́run bá mi jẹ́ kí owó rẹ̀ pọ̀ kó tún wáyé kó tún wá bímọ púpọ̀ tó túmọ̀ sí nínú àwọn sàhábà tó padà ṣí ayé fún tó yẹ kí wọ́n padà lówó lọ́wọ́ Anas bin Malik jẹ́ kan bẹ́ẹ̀ nínú àwọn tó bímọ púpọ̀ nínú àwọn sàhábà tó mọ́lẹ̀ tó wúlò fún wọn Anas bin Malik radiyallahu anhu òun náà wà níbẹ̀ tó túmọ̀ sí pé wà lóò bábá náà bì láyé ṣùgbọ́n tá a bá ti ń fún ọ̀rọ̀ rẹ̀ lápọ́nlé àbáwọn sàhábà yìí tá a bá ń fún wọn lápọ́nlé àwa náà ṣe kí nìyẹn o a ti ń ṣe bí ẹni tó bá a láyé náà nìyẹn torí àmọ́ ṣe kí nìyẹn o àmọ́ gbìyànjú láti máa lo ẹ̀kọ́ pẹ̀lú ànábì Muhammad sallallahu alayhi wa sallam tá a bá ti wá ń lo ẹ̀kọ́ kárọ̀ sàlám àwọn sàhábà rẹ̀ lẹ́sẹ̀ tí wọ́n bá a láyé jẹ́sẹ̀ àwọn náà ń gba ẹ̀sìn wá fún wa àmọ́ lo ẹ̀kọ́ náà pẹ̀lú wọn. Anas bin Malik radiyallahu anhu ló wá gba hadith yìí wá ó ní pé kana idha dakhala al-khala pé ànábì tẹ̀rí tó bá ti fẹ́ wọ inú ilé ìgbọ̀nsẹ̀ qala wọ́n sọ wáyé pé Allahumma ìwọ Ọlọ́run ọba inni a'udhu bik ìwọ Ọlọ́run ọba mò ń wá ìṣọ́ lọ́dọ̀ pẹ̀lú rẹ o minal khubuthi pé kó o ṣọ́ mi kúrò níbi nínú àwọn ṣètọ́n tó jẹ́ ti ọkùnrin ni wal khaba'ith àbí ṣètọ́n tó jẹ́ ti obìnrin. Náà hadith yìí rèé tá a bá wò ó lásán bí mo ṣe wá àwọn fẹ́ wò bẹ́ẹ̀ pé àṣé ó ní pé tó bá ti wọnú tọ́lẹ́ẹ̀tì ni láà ìdá àhọ́ọ̀dà tó bá ti gbèrò àṣẹ kí nìyẹn o àti wọlé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àyà Kùránì nínú wa tó náà ń tọ́ka sí pé wà ìdá qara'ta al-Qur'an fasta'iz billah tọ́wọ́ bá ní tó bá ti fẹ́ ka tó bá ti ń ka Qur'an fasta'iz billah wá ìṣọ́ pẹ̀lú kí nìyẹn wá ìṣọ́ ọ̀dọ̀ ọlọ́wà kó ṣe ẹ̀kọ́ níbi èṣù tó túmọ̀ sí pé kò yẹ pé tó bá ti wọ bẹ̀ tán la máa tó sọ gbólóhùn yìí a máa ti sọ káyọ̀ kí nìyẹn o ká tó wọnú tọ́ílẹ̀tì ni ó kẹ́ ẹ̀ sí pé gbígbólóhùn àdìsí yẹn ṣe wá olóògbé ìlà dakhala al-khala ìgbà tó bá ti wọnú ilé ìgbọ̀nsẹ̀ láà tó bá ti fẹ́ gbèrò àti wọlé náà ló máa ń sọ gbólóhùn yìí kí n gbólóhùn náà Allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith. tó nínú àwọn zikiru tí ẹ kó pàtàkì òun náà ni zikiru yìí wà nínú àwọn nǹkan tá a máa ń lò al-isti'aza tá a máa ń lò fi sọ àwọn fi ń béèrè sọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kó sọ́wọ́ kó níbi àwọn aburú ìmọ̀ títí àwọn àlùjànnú àbí tẹlómìn náà ni eléyìí nínú àwọn ọ̀gá máa ń wá ìṣọ́ àfọyọ̀ àlùjànnú ni tó pé àwọn àlùjànnú tá a rí yìí nínú àwọn ẹ̀dọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ni wọ́n tó yẹ sí pé kò sí ìrújú ń bẹ̀ pé wọ́n wà àwọn àlùjànnú yìí náà yé sí bóyá pé a ní mùmínì nínú àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà la ní mùmínì nínú àwọn àlùjànnú bóyá pé aláwọn tí ò kì í ṣe mùmínì nínú àwọn èèyàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà láwọn tí ò kì í ṣe mùmínì nínú àwọn àlùjànnú nínú nǹkan tó kàn ń wá yàtọ̀ náà ni pé àwa kí ni ẹ̀wò àwọn ò kí ń rí wọn ṣùgbọ́n àwọn kí ni ẹ̀wò àwọn máa ń rí wa lórí ẹ̀ sí pé nínú àwọn ẹ̀rí tó ẹ̀ sí pé ó tó fún ẹni tó bá jẹ́ mùsùlùmí láti gbà fáìjẹ̀nú wà òun náà ni ẹ̀rí yìí wà tọ́ra nínú àwọn ìjọ tó wà lónìí tẹ́pọ́n ti ń ṣẹ̀mí náà ní Nàìjíríà wà nílẹ̀ Yorùbá wà yìí náà ni wọ́n sọ pé kò sáàlùjẹ̀nú so ilé túmọ̀ sí pé àìmọ̀kànmọ̀kàn náà ni ó fa gbogbo ilé so ayàpọ̀ á ní wà tó ẹ kó clear fún wa tí ò tí ojú ara kó kí ìyẹn o páwọn àlùjẹ̀nú wà ayàpọ̀ á ní wà
ọlọ́run tún fún ẹ ní odidi súrọ̀ nínú Kùránì àwọn àdìsí tí ò ní yẹ oríṣiríṣi tó wá ń tọ́ka sí pàrọ̀ àlùjànnú wà ká tún mọ́ wá rí pé nínú àwọn ẹ̀tọ́ tó pàrọ̀ ń ṣe ìjọ kàwọn mùsùlùmí làwọn kẹ́mọ wá sọ pé kò sí àlùjànnú. eléyìí nínú àwọn nǹkan tó yẹ sí pé ẹ̀ka kíyèsí ni tó yẹ pé táwọn afọ́ máa ń ṣọ́ra lára kúrò lára àwọn ìjọ míì ọ̀hún ẹlòmíì lè lé nínú wọn ṣùgbọ́n ó lè pé ó lè rí nǹkan míì tẹ́lómi náà rí tí ẹ pa ẹlòmíì ò rí tó fi ń sọ nǹkan yẹn ń pa wọn. mo lẹ sí àwọn ilé ìfẹ́ tí wọ́n sọ nípa àjẹ̀nú ìṣòwò tí bá kàwé ìpàdé náà nínú wọn. tẹ́tẹ́ mi ò tiẹ̀ rántí gan náà pé bóyá nínú àwọn ọ̀rẹ́ tó wọ́n sọ nípa àjẹ̀nú ni wọ́n. akẹ́jọ́ ń sọ̀rọ̀ náà ni pé àjọ asọ̀rọ̀ nípa àjẹ̀nú. mo ti wá ń ṣe mo ò ètè rántí pé rà káwọn tí wọ́n ń ta fún pé kò sálìjẹ̀nú ni. ó padà wá sọ̀rọ̀ pé àjẹ̀nú yẹn kíní kan mo yẹn rántí òótọ́ wà ní ó dà káwọn tí wọ́n sọ kò sálìjẹ̀nú rẹ̀ ẹni táwọn sọ kò lè káálífù dé yàwó bẹ́ẹ̀ mo ti wá ṣàlàyé fún kí àlùjànnú wà o àlùjànnú wà ọlọ́run dẹ̀ fi ilẹ̀ nínú àlùkò àlùjànnú wà adẹ̀ ó ti àdìsí oríṣiríṣi pẹ́pọ́ tọ́ka sí pé kí nìyẹn o àlùjànnú wà. ẹni tó wá lẹ̀ ti ṣàlàyé fún tí ò bá gbọ́ nù wọn tó wọ̀ pé òun tó ń kí òun ti lọ nìyẹn tó ti di kèfèrí nínú àwọn tó yẹ ká gbàgbọ́ ló wà àlùjànnú wà wọ́n lẹ̀ ń ṣayé gẹ́gẹ́ bá náà ṣe ń ṣayé àwọn rí wàṣùwà wò rí wọn. sọ eléyìí nínú àwọn nǹkan tó máa ń pè ní àlìmọ́ọ̀nù bìlìkẹ̀dìyàtì nìyẹn tó dẹ̀ ṣe pé nínú àwọn ìmọ̀ọ̀nù tó ẹ́sìkò máa ń jẹ́ tó ẹ́ pé òun náà ló máa ń lágbára nínú ìmọ̀ọ̀nù mùmínì òun náà ni kí ẹran nígbàgbọ́ sí nǹkan tó ẹ́ sí pé yòó rí nǹkan tó pamọ́ sí ẹ̀ jẹ́rí àwọn màláìka ń sìn àárí wọn ṣùgbọ́n ẹni tó wá ń pe ara rẹ̀ ní mùmínì òdodo wọ́n náà gbà pé màláìka wà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn nǹkan oríṣiríṣi pé àárí ṣùgbọ́n wọ́n lọ wà nínú ìmọ̀ọ̀nì wa pé kìíní yìí ó pọ́ńbẹ́ kílẹ̀ yìí wa tó bá ti wá bú ẹ̀rì nínú Al-Qur'an àbá ẹ̀rì nínú hadith Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. so tàbá ti láwọn ẹ̀rí yìí a lè fi rinlẹ̀ pé kí nìyẹn ò bó ṣe yẹ ká ní ìgbàgbọ́ sí àwọn nǹkan yìí rè bó ṣe yẹ sí pé àní kọjá àlà níbi ìgbàgbọ́ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àní ṣe àṣetò ẹni tó gbà pọ́ wà ń sìn kò túmọ̀ sí pé ó gbé wọn sípò Ọlọ́run subhanahu wa ta'ala. so òun náà ni kó wà ní àárín méjì nìyẹn ṣùgbọ́n wọ́n tún yẹ pé o ti ẹ̀ gbà kó wà rárá ìwọ yẹ kí nìyẹn ìwọ ti takò òfin Ọlọ́run subhanahu wa ta'ala ni torí ẹ̀ nínú àwọn nǹkan tó yẹ kí akéèsì pàápàá jùlọ àwọn tábà nínú wọn lẹ́gbẹ̀ẹ́ ká sọ fún wọn ká ṣe wáàsí fún wọn pé kínní yìí nínú àwọn nǹkan tó ń rìn lẹ́nu Kùránì ni tó sì rìn lẹ̀ ní sunnah Nabi Muhammad sallallahu alayhi wa sallam òun yẹn ni pé àwọn àlùjànnú nínú àwọn ẹ̀dá Ọlọ́run subhanahu wa ta'ala ni wọ́n. náà níta wá lọ òun náà ni pé zikiru táwa sọ fúnra wa yìí òun náà ni pàdé wọn fẹ́ sọ̀rọ̀ sọ́lá tó wá ti fẹ́ wọnú tọ́ílẹ̀tì àti fẹ́ wọnú ilé ìgbọ̀nsẹ̀ òun ni máa ń sọ àtikáàbù yìí tó wá ní Allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith wọ́n lọ́wọ́ bá òkú wá iṣẹ́ pẹ̀lú rẹ̀ kúrò lọ́dọ̀ ṣètọ́ọ̀nù àlùjànnú tọ́jà àwọn ọmọ ogun ṣètọ́ọ̀nù ní ọkùnrin ní àbí ní obìnrin. so eléyìí ohun túmọ̀ sí pé nínú àwọn nǹkan tó yẹ kí mùsùlùmí kó mójútó òun náà ni abala yìí wà gẹ́gẹ́ àwọn ọmọ sọ bá ti fẹ́ wọlé gbọ̀nsì ká tó wọlé òun náà yàrá sí ìyẹn òun náà ni àwọn máa sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu àwọn ẹ̀kọ́ tó wà fún ọmọ fẹ́ wọlé náà òun náà gbé ẹsẹ̀ òsì òun la máa ń gbé wọnú tọ́ílẹ̀tì ó lè yẹn pàdé sọ fúnra wa nínú àlàyé tó ti síwájú bóyá bí fọ ọ̀sẹ̀ méjì sẹ́yìn òun náà nípa ẹ̀sán sáláwé tí ìyẹn ní máa ń ṣe àwọn nǹkan rẹ̀ ní ọ̀tún ni ṣùgbọ́n àwọn nǹkan kan wà tó wá ti fẹ́ ṣe òsì ló máa ń gbà ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà bá fẹ́ wọ tọ́ílẹ̀tì ẹsẹ̀ òsì wọn kọ́kọ́ gbé wọlé tó pè sẹ́ńtà lè jọ́ láti ṣe yàtọ̀ láti kìí àmọ́ òun náà jọ alábà Muhammad sallallahu alayhi wa sallam. tó eléyìí òun ni abala pé a máa ń sọ a bá ti fẹ́ wọlé ìgbọ̀nsẹ̀. ẹlẹ́ẹ̀kejì jẹ́ pé ó tún fẹ́ jọ òun náà ní kí tó wáyé pé ìwà wọlé ìgbọ̀nsẹ̀ ń kọ́ bóyá èèyàn ń travel ni èèyàn wá gbẹ́wọ́n tó wá dúró lọ́nà èèyàn fẹ́ lọ ṣe ìgbọ̀nsẹ̀ lọ́wọ́ ni ẹ máa sọ eléyìí títà ní wọ́n ní gbólọ́ lẹ́yìn tí wọ́n sọ ni láàárọ̀ afáṣàlàyé fún wa pé tẹ́ wá ti jáde bẹ́ẹ̀ ṣe ìgbọ̀nsẹ̀ yẹn tó wá di bí ẹ̀dùn bẹ́ẹ̀ máa ṣe kí èèyàn ti máa ká aṣọ sókè níbi tí ẹ̀dùn bẹ́ẹ̀ ṣe ìgbọ̀nsẹ̀ yẹn ìbẹ̀lẹ̀ yẹn ti máa sọ Allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith. so kò yẹ pé ẹ máa ti débi tí ẹ̀dùn bẹ́ẹ̀ ṣe ìgbọ̀nsẹ̀ ṣùgbọ́n èyí tí a ti pé ẹ̀dùn máa ká aṣọ yẹn fẹ́ máa bẹ̀rẹ̀ ẹ̀dùn bẹ́ẹ̀ máa ṣe èyí á tó sọ
gbólóhùn yìí wọn ká tẹ̀lé wọlé gbọ̀nsẹ̀ ni ìyẹn á ti sọ kẹ́rin kí nìyẹn o kéèyàn tó wọlé so eléyìí ní abala méjì tí wọ́n fi yàtọ̀tọ̀ sí ara wọn nínú àwọn tó tún jọ òun náà ní pé àwọn àlùjànnú tó jẹ́ nínú àwọn ogun ṣètọ́ọ̀nù òun náà ní pé ọmọ sábà wà nílé ìgbọ̀nsẹ̀ nínú àwọn àyè tí wọ́n sábà fẹ́ jù òun náà ní ilé ìgbọ̀nsẹ̀ tó bí ẹ́sìpó wà nínú ìwáyà mi ní hadith yìí bẹ́ẹ̀ mọ́ nàṣáyà bí yọ̀n tó yìí ló gbà wá ní pé hadith yìí àlàyé mi náà wà nínú ẹ̀sẹ̀ fún òun sínú hadith yìí ó ní pé innal hashusha muhtabira pé wá náà nìyẹn pé innal hashusha àwọn ibi tó bá jẹ́ àyè ibi tẹ́ mọ́ ń ṣe ẹ̀gbin sí muhtabira àwọn àlùjànnú ni wọ́n ń péjọ síbẹ̀ tó wà nínú ìwáyà mi báyẹn tó túmọ̀ sí pé tó wá jábẹ́ tí wájú wá fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀ ń bẹ̀ oko sọ Allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith. tó nínú àwọn ilé tó wọ́n sábà fẹ́ràn jù tó wọ́n sábà wà nínú àwọn ẹ̀dá àwọn àlùjànnú nínú àwọn ẹ̀dá ọlọ́run ọba òun náà ni tó wọ́n sábà fẹ́ wà níbi tó wá jẹ́ àyè ìdọ̀tí àyè ẹ̀gbin sókè tó wọn bá ti wà látara dá wọn mọ́ nìyẹn wọ́n sábà fẹ́ràn àyè ẹ̀gbin gan. kò tí ò bá wáṣọ kúrò ní ara wọn nínú agbára ọlọ́run bá fún wọn ni pé wọ́n lè ṣèyàn ní ṣùtá so ìwádìí ìṣẹ̀lẹ̀ ní ṣùtá yìí olówó ní àlọ́ ìṣọ̀rọ̀ fi kọ́ wa lẹ́kọ̀ọ́ pé àwọn ń wáṣọ kúrò ní ara wọn ni lára àwọn àmọ̀ náà ni wípé èèyàn máa ń wáṣọ kúrò lọ́dọ̀ ọlọ́wà lèèyàn máa ń gbára lé iná tó ládìsí yìí náà tó wà tó ìsìláàmù èsì gbogbo nǹkan ìpátápátá ló máa ń jọ mọ́rọ̀ àkídà ọ̀rọ̀ ìṣe ọlọ́wà subhanahu wa ta'ala lọ́kàn ṣoṣo àwọn kan wà ní ìtọ́jà kọ́ máa ṣe mọ̀ pé ìkà ìṣẹ̀lẹ̀ èsì àwọn máa pọ̀ fún àwọn owó bùkì ìsìláàmù ti kọ́ wa lẹ́kọ̀ọ́ gbólóhùn kékeré náà ni kódà ẹ̀kan náà ní wáyé sọ́lẹ̀ kan ti tó láti wáṣọ kúrò ní ọ̀dọ̀ wọn. so a kì í wá ìṣọ́ lọ sọ́dọ̀ ẹlòmíì tó kó ṣọ́ wa kúrò níbi aburú lórí ẹgbẹ́ náà aburú tó kọ́mọ́ jù lónìí òun náà ní pọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ló ń sáré àtàpàjúdé lórí ipò ẹgbẹ́ nìyẹn ó ń wá ẹ tó wá fóun ní ìṣọ́ kúrò lọ́dọ̀ tó fẹ́ ṣòun láburú kò sẹ́ni táwọn lọ ń sábà lọ́lọ́run subhanahu wa ta'ala lọ. Tọ́ba ń wá ìṣọ́ nígbà lẹ́nì kankan jọ lọ́wọ́ subhanahu wa ta'ala lọ. Ọlọ́run ló máa ń ṣọ́yàn kúrò níbi aburú. Aburú mẹ́rin tẹ̀ làwa mọ̀ gan. Ìbéèrè tí àlọ́ ìṣọ̀làyé fún wa, àìmọye nǹkan míì ìlú ẹ ti pé ó jẹ́ aburú tẹ́ pé àwa gan náà wọ́n ní pọ́lọ́mọ́ kan fi ṣe ẹ̀ṣọ́ wa kúrò mẹ́rin. Ṣùgbọ́n látàkọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn nínú àdámọ́ òun náà ní pé ọ̀pọ̀lọpọ̀ kí n fẹ́ juwọ́ ẹ̀ fọ́lọ́mọ́ subhanahu wa ta'ala tán. Òun ni ara ẹ̀kọ́ tọ́wọ́ bá kọ́ wa yìí. Láwùrí ànábì Muhammad sallallahu alaihi wasallam pé kí nìyẹn tí wọ́n ti fẹ́ wọlé ìgbọ̀nsẹ̀ ẹ mọ̀ sọ gbólóyìn fẹ́ràn fi wáṣọ kúrò ní ọ̀dọ̀ èṣù àwọn àtàwọn ọmọ ogun rẹ̀. tó lè túmọ̀ sí pé nínú àwọn ẹ̀kọ́ tá a máa rí mú kọ́ nínú hadith yìí òun náà ní pé Allah subhanahu wa ta'ala nìkan la máa ń wá ìṣọ́ lọ sọ́dọ̀ rẹ̀ níwá sọ́dọ̀ ẹnì kankan jọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala lọ. torí pé ẹni tó wá ń wá ìṣọ́ lọ sọ́dọ̀ àwọn tí ò gbára lọ́lọ́run ọba bóyá àwọn àfáàtọ́ láwọn ń tẹ̀yẹ pẹ̀lú àbáfàtẹ́ kó ń dafa ni àbẹ́ni tó yẹ sí kó gangan náà ń dafa fún ara rẹ̀ ni bí ẹni tó yẹ kó ń fi ìtọ̀ fọ ìgbẹ́ ni. tọ́lá àwọn tó lọ báyìí náà sì àwọn náà tún ké pé ṣètọ́ọ̀nù míì ni òun wáṣọ kó lọ́dọ̀ ṣètọ́ọ̀nù ó tún wà lọ́bọ̀ ọ̀dọ̀ tó máa ké pé ṣètọ́ọ̀nù míì tó kó wá ní ìṣọ́kù lọ́dọ̀ ṣètọ́ọ̀nù kékeré ó túmọ̀ sí pé tí sọ́dọ̀ tó wá tó lágbára jù àyẹ̀yẹ̀ lọ́dọ̀ bá tún dé wàá tún mọ wẹ́lómi náà kí nìyẹn wàá tún mọ wẹ́lómi lọ tátún mọ ṣú ẹ kúrò ní ṣètọ́nù ní nìyẹn wòye wá ní nísìnyí bí ẹ ṣe máa lọ káàkiri nìyẹn tó wá kó lọ́dọ̀ ilé ọlọ́sọ́dọ̀ ilé ọlọ́sọ́dọ̀ ilé ọlọ́sọ́dọ̀ ilé bí ẹ ti pẹ́ bá wẹ́lómi lásán yẹn tó fi ń wẹ̀ lójú ọlọ́run mọ iye rẹ̀ tá ló ń wẹ ọṣẹ ilé láti wáṣọ lọ́dọ̀ ilé òun wọṣẹ lọ́dọ̀ ilé àwa wẹ ọṣẹ dẹ́sítò ń bẹ náà pé Allah akbar bí ẹ ti ń ná àwọn àfáwà kan tó máa ń ṣe dáadáa fún wọn nígbà táwọn fi ń wẹ ọṣẹ pé ọṣẹ tó máa ń wẹ̀ lójú ọlọ́run ló mọ iye rẹ̀ ó ní pé ìmọ̀mọ́ nǹkan ló wá sọ fóun pé tó ò ní jimi pẹ̀lú ọṣẹ tó máa ń wẹ̀ yìí ibi tán rí dé tó máa ń wẹ ọṣẹ dé ó ní pé wọ́n ń gbẹ̀rọ tó ò ní jimi ṣá àbóòtẹ àbíwá àtàrà mọ́ owó mi sá gan náà ni ó lọ́ṣẹ tó mọ fi ń wẹ̀ oṣù oríṣiríṣi tó lẹ́sìn náà ṣe kó jìdò nínú nǹkan yìí ni wọ́n ní ìsìn ọlọ́wọ́ àtàwọn àwọn àṣìṣe wà ti padà túbá fóònù rẹ̀ wọ́n ṣàlàyé kún túmọ̀ sí pé ẹ̀yin náà wo adúrú ìnira tí ẹ̀wọ̀n ọkọ̀ rí náà kó wá tún lọ jẹ́ àsìkò tó yẹ tó wà yìí kí ẹ̀wọ̀n wọṣẹ bí mẹ́ta ẹ̀wọ̀n adúrú wàhálà tẹ̀ máa kóra rẹ̀ sí sojú ọ̀la fẹ́ ṣe yẹn
Allah subhanahu wa ta'ala lamọ́ ń gbára lé òun ni wọ́n ń ṣọ́yàn kúrò níbi aburú torí tábà lọ wo àwọn tó mọ́ tó wà gbára lé nǹkan míì yẹn wàláhì wọ́n ti ń nísìnyí wọ́n ti ń kú lọ́dọ̀ ilé yàtọ̀ mọ́ tí wọ́n wẹ́lẹ̀ lọ́dọ̀ kí àbò tó mẹ́rin tó tún gbóná ju ẹni yìí lọ ni tó wá tó yẹ tó tún gbóná yẹn gan náà á tún mọ wẹ́lẹ̀ tó tún gbóná jù yẹn lọ pàṣẹ àmọ́ gbóná lọ nìyẹn títí àjọ adẹnu sàárè ẹwọ aburú torí ẹ̀ túmọ̀ sí pé ọlọ́pàá sọ̀rọ̀ àlọ́sà nìkan la máa ń gbára lé ọlọ́run ni máa ń ṣọ́ ni kúrò níbi aburú ẹni tí wọ́n gan lọ bá ẹ̀kọ́ ṣú ẹ kúrò níbi aburú òun gan ọlọ́run ló mọ̀ nǹkan tó ń kan òun náà nínú ilé rẹ̀ tí ò lè sọ tó wá sọ fún ọ̀gán ló wẹ̀ fún ọ̀gán náà ní wáńjọ́ kejì pé àdúgbò kẹwàá ló ń ṣe ẹ̀yìn náà wọ́n á fi mọ́ra pé kóun lè bá fi owó gbà lọ́wọ́ títí ẹ̀ sọ̀rọ̀ ẹ̀dẹ́ ènìyàn àti ń gbára lé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà la àti ń gbára lé àlùjànnú sálámọ́ ń gbára lé Allah subhanahu wa ta'ala la máa ń gbára lé torí nínú àwọn ẹ̀rí agbára ìpọ́nlá sọ́nà la máa ń gbára lé Allah subhanahu wa sọ fún wa ní Suratul Rahman pàtọ́lọ́wọ́ bá tó jọ́dẹ̀ kìyàmọ̀ sẹ́pọ̀ bẹ̀rẹ̀ dé ènìyàn àtàlùjọ́ tó lọ́wọ́ ti pẹ́ níbo ìjọba ẹ̀ ọlọ́wọ́ wa ní pé yàmọ̀ aṣáwọ̀ jinni wal ins oníbẹ̀ ẹ̀yọ́ bẹ̀rẹ̀ dé ènìyàn àtàlùjọ́nú ọlọ́wọ́ bá kó méjì papọ̀ ní ẹ̀yọ́ bẹ̀rẹ̀ dé ènìyàn àtàlùjọ́nú ìnísàkọ́rátún antẹ́fùdú min aqtari samawati wal ard lónìí bẹ́ẹ̀ kó ti jọ́ ìdájọ́ yìí báyìí kó yín jọ yìí ètò alágbára nu ilé yìí kí ni ẹ̀wò láti fò kó kú ìdájọ́ ẹ̀ ṣe ìdájọ́ lónìí fáńfùdú ó yẹ fún Allahu akbar ẹ wo ìkànnì ní gara ọlọ́ọ̀bọ̀ tí tó wáyé kan sọ̀rọ̀ gan ọlọ́ọ̀bọ̀ ní látẹ́fùdú rẹ̀ ìlà bìtùntọ́ọ̀nì ẹ̀ lè fò gan àyàfi pẹ̀lú agbára ọlọ́ọ̀bọ̀ subhanahu wa ta'ala ni. so ọlọ́run bá sọ wá àwọn fọwọ́ táwọn láyà pé ṣe ẹ̀yẹ ẹ̀wẹ̀ déènì àtàlìjẹ̀nu kò ṣe gbọ́dọ̀ ẹ̀wẹ̀ èèyàn lásán tí wọ́n náà bá tún wá pé èèyàn tó bá tún jẹ̀nu ló lágbára jù pé àwọn náà máa ń gbóná jù òyà àtàyẹ̀rẹ̀ náà tí wọ́n náà sọ pé wọ́n náà gbóná ẹ̀mí èjò ya nígbà tó àtúntẹ́ bá lágbára àǹtẹ́kù tó bá lè máa fò ó yẹ máa fò wájú Ọlọ́run subhanahu wa ta'ala tó túmọ̀ sí pé kò sẹ́ni kankan tó lágbára gbogbo ẹ̀ ń bẹ lábẹ́ àṣẹ Ọlọ́run subhanahu wa ta'ala ni Allah subhanahu wa ta'ala nìkan la máa ń gbára lé òun la máa ń juwọ́lẹ̀ fún òun la máa ń wáṣọ lọ́dọ̀ rẹ̀ pé kó ṣọ́ wa kúrò lọ́dọ̀ aburú tó fẹ́ kàn wá òun la máa ń wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ rẹ̀ a bá fẹ́ ràn lọ́wọ́ ẹ̀yin náà wo sọ́tà ń kà lójúmọ́ Suratul Fatiha ó kéré jọ máa kà á gbogbo òun tá a bá ń kí náà ni kí à ń sọ mbẹ́ iyyaka na'budu wa iyyaka nasta'in nínú àwọn gbólóhùn tí ẹ sí pé wọ́n ń pè ní gbólóhùn hasru nínú ẹ̀kọ́ bàlágà òun náà nìyẹn pé kéèyàn fi nǹkan sódà yẹn pé kò sẹ́ni tó lè ṣe nǹkan yìí jù wọ́ lọ iyyaka ìwọ ọlọ́run ọba ṣe na'budu gbogbo ìgbà dára tá a máa ń ṣe iyyaka fún ọlọ́run subhanahu wa ta'ala ni wa iyyaka nasta'in sábà tí wọ́n ń wá ìrànlọ́wọ́ lórí nǹkankan sábà wọ́n wà lórí nǹkan iyyaka lọ́dọ̀ àwọn ọlọ́run la tún máa wá ìrànlọ́wọ́ yìí wá ẹ wo tó o fi kílẹ̀ rẹ̀ sí wa pé àyà fàájà tá ń kàgẹ́ lórí ó tẹ́kùn làwọn fi ń ṣiṣẹ́ ṣe ni kò sí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àjọ kan wa ló wa lójútùú iyyaka na'budu wọ́n lọ́pàá làwọn ọjọ́ sì pé wá iyyaka nasta'in ìwọ náà látùmọ̀ yẹ kí nìyẹn o látùmọ̀ wá ìrànlọ́wọ́ wá ẹ tún wo bẹ̀rẹ̀ rẹ̀ tí wọ́n wáyé lápá ní Qur'an fasta'idh billah wọ́n lọ́pẹ́ a'udhu billahi minash shaitanir rajim àtúnwọ̀n sọ́yọ́ àbẹ́ntọ́ ẹnu akapò á ní wà ní kapò ní ṣe ìtàhánà ní á ní a'udhu billahi minash shaitan àtàwọn tó ẹgbẹ́ wọ́n ṣe tí wọ́n mú nǹkan rí mẹ́sìn sọ́dẹ̀ jí ń kí òun nínú àwọn táwọn sọ yìí náà òun àwọn sọ a'udhu billahi minash shaitanir rajim pé mo wáṣọ pẹ̀lú kí nìyẹn o lọ́dọ̀ ọlọ́run bá kúrò níbi ọ̀dọ̀ ṣètọ́nù tó jẹ́ ẹni kí ni ẹni rajim ẹni tẹ́sí pọ̀ àwọn aláṣẹ kí ni o olùsọdẹ ni ẹkùn wọn ti jù kò bá òun gan náà ń sọ tó wá ní mẹ́kìrún wọ́n tó wá di iṣẹ́ rẹ̀ lórí iṣẹ́ tí wọ́n. Allahu akbar. ló bí sí pé gbólóhùn ẹnu lásán kò kí ń ṣe kí nìyẹn o kò kí ń ṣiṣẹ́ fún ẹ̀dẹ́ ènìyàn àbí kó ṣiṣẹ́ pẹ̀lú nǹkan tí ó bá ń sọ. ló bí sí pé tó bá ṣe tààrí fún wọn fún ẹnìyàn al-iman ìgbàgbọ́ fún wa tó wá ní al-iman òun náà ní kí nìyẹn ẹ̀ ṣe fọ́dún bil qalbi pé ìgbàgbọ́ náà pé kó o ní àdìọ́kàn pẹ̀lú ẹ̀mí ẹ̀ gata pé gbàgbọ́ nìyẹn o i'tiqadun bil qalbi wa qawlun bil lisan
nǹkan tó wá lo àgbọ́ yẹn náà jẹ́ kó tún máa jáde lórí àwọn rẹ̀ jẹ́ kó kí nìyẹn o jẹ́ kó máa jáde lórí àwọn rẹ̀ wà amalun bil jawarih tó wáyé kó tó wá ń jáde lórí àwọn ẹ̀ náà jẹ́ kó tún máa hàn nínú iṣẹ́ pé ìmọ̀nì tó ló wà nínú ọkàn yẹn tó tún sọ jáde yẹn náà jẹ́ kó máa kí nìyẹn o kó máa hàn níbi iṣẹ́ tó tún ti nǹkan mẹ́ẹ̀ta yìí ò lè fi ara lẹ̀ tábà ti ń jẹ́ kí ìmọ̀nì wà nínú ọkàn wa àmọ́ sọ lórí àwọn wa tó bá sọ lórí àwọn àtúnwáyé kó tún máa hàn nínú kí nìyẹn o kó máa hàn ní inú iṣẹ́ wa lórí ẹgbẹ́ nínú àwọn tó yẹ kí wọ́n sọ wípé ìmọ̀nì pọ̀rọ̀ ọkàn ní lásán eléyìí nínú àwọn ọ̀rọ̀ tí ò lójú tí ò bá mu tó ni àwọn àdìgẹ́ ìmọ̀nì tó wáyà ti ń sọ lọ́kàn nínú àwọn ìjọ nínú àwọn ìjọba rí náà nìyẹn pé àwọn sọ pé tó wá ti ní ìmọ̀nì lọ́kàn òwò àwọn fi iṣẹ́ ṣe kò nítumọ̀ tó ẹni wọn pẹ́ gbóhùn nígbàgbọ́ tí wàá ti kírun onígbàgbọ́ náà nìyẹn láà kò rí bẹ́ẹ̀ tó bá lọ onígbàgbọ́ wàá mọ ekí ni wàá tó mọ kírun náà ni wàá mọ gbààwẹ̀ wàá mọ yọ zàká wàá mọ lọ hajj wàá mọ ṣe nǹkan tó pa á láti nínú ìsìláàmù ni òní nígbà ọkàn ẹnìkan ló fi ń ṣe kí nìyẹn ló fi ń ṣiṣẹ́ ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni hadith yìí òun náà ni pé àmọ́ ṣe kí nìyẹn o àmọ́ gbára lé Allah subhanahu wa ta'ala kó ní àmọ́ tó gbogbo àgbẹ̀dá fẹ́ ṣe àwọn ọ̀dọ́ ẹ̀ láti mọ kí nìyẹn o láti mọ wá ìṣọ́ kó níbi àṣeyìtọ́ọ̀nù náà tó fẹ́ ká tó wá mọ̀ ní pé ànábì Allah subhanahu wa ta'ala sallallahu alaihi wasallam òun náà ní pé òun lẹ́ni tó kọ́ alẹ́ kọ́ yìí tó ẹ tó lè mú ànábì mọ ṣe àṣkáàrù yìí bọ́lá wọn bá ṣe ṣe ní èèyàn ńlá tó ayé sí pé àwa tá àti ẹ̀wà tó bá tẹ̀ ẹsẹ̀ rẹ̀ ayé kí mi bá bi àwọn náà àwọn lè ká mójútó àṣkáàrù yìí jù ànábì sallallahu alaihi wasallam tó ẹ sí pé òun náà ní gbẹ̀yìn àwọn ànábì òun ló fi ń jẹ́ ló fi ń dáa ju gbogbo ayé síbẹ̀síbẹ̀ ó máa ń ṣe kí nìyẹn ó máa ń ṣe àṣkáàrù ló máa ń ṣe síkírù yìí tó wá ní wọn lọ bí bẹ̀rẹ̀ ṣe ayẹsí pé àwa táwọn òtẹ wa tó rárá ṣé kò yẹ ká àwọn aṣẹ gbogbo gbà kódà àwa ló yẹ ká mọ ṣe jù sọ̀rọ̀ àwọn òtó kankan torí àwọn ẹni tá à ń sọ yìí sọ ẹ fapá fẹ́ fi ìnira kànábì gan àwọn mọ̀láyàkà tó ń ṣànábì gan lè sọ wọn lè dá padà gẹ́gẹ́ bí jìbìtì bèrè bèrè lọ́wọ́ àlọ́ ìsọ̀kè wa ànábì ṣé àwọn tó ń dààmú ẹ̀yìn jẹ́ kí n fílìsì wọn ànábì ló fi ṣe sùúrù pẹ̀lú sallallahu alayhi wa sallam tó kájú wá sọ àwa fẹsí ọlọ́wọ́ sọ àwọn àtàlù ń ṣọ wa tá a lẹ́nu ìka ọlọ́run ọba àti ká gbọ́ alọ́lọ́wọ́ àyẹ táwọn wá ìṣọ́ lọ́dọ̀ rẹ̀ tó tó wá ní mọ́nà bí wọ́n ṣe ayé pé àwa náà ká mójútó sallallahu alayhi wa sallam ká mójútó àsìkáàbù ká mọ̀ ṣe láti fẹ́ wọlé ìgbọ̀nsẹ̀ láti gbìyànjú láti kọ́ àwọn ọmọ wa náà bí táwa ti fẹ́ wọlé ìgbọ̀nsẹ̀ àmọ́ ń sọ zikiru yìí Allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith tá a bá ti ń sọ àwọn ọkọ àwọn ọmọ wa náà tó wọn wá ti ń mọ̀ díẹ̀ tó wá ti ń yé wọn á padà mọ́ àwọn náà lára so eré ìlú àwọn abala tí ó yẹ kí amójútó ni. àfáwa ní ma yu'khadhu min hadha al-hadith nínú àwọn àǹfààní tó yẹ pé a lè rí mú níbi hadith tí a kà fúnra wa yìí òun náà ni istihbabu hadha ad-du'a inda iradati dukhul al-khala òun náà ni pé àṣàrù yìí síkírù yìí a máa ń sọ tọ́ba ti fẹ́ kí ni o tọ́ba ti fẹ́ wọ ilé ìgbọ̀nsẹ̀ á gbìyànjú láti sọ tọ́ba ti fẹ́ wọ ilé ìgbọ̀nsẹ̀ fún ọ̀sán àwọn àbálẹ̀ ṣiṣọ́ wa kúrò ní àpébà ṣiṣọ́ wa kúrò ní ètè àwọn ṣètọ́nù. ẹlẹ́ẹ̀kejì òun náà ni innahu min hadha ash-shayatin annahum yusabbibuna at-tanajjus litufsida salata al-'abd fa yasta'idhu minhum òun náà ni pé nínú àwọn ètò èṣù òun náà ni wọ́n máa ń gbìyànjú láti kí nìyẹn o láti máa dààmú ọmọ ẹ̀dẹ́ ènìyàn pàápàá jùlọ tó máa ń kírun lọ́wọ́ ilé tó wà ní hadith náà tí tó lẹ́sẹ̀ ńlẹ̀ ọjọ́ nípa ìsọ̀tàn àwọn ìkíni olóhùn kírun lọ́jọ́ kan wọ́n ní ṣètọ́nù náà gbogbo ṣètọ́nù náà ló ṣàwá wọ́n á ń dààmú ànábì lórí rẹ̀ ó fẹ́ kí ànábì kí nìyẹn kú wọ́n rí ìwò yẹn kí ànábì wá ní kọ́ wàtí wọ́n bá wọ́n kí nìyẹn fún mi ní agbá alájẹ kí nìyẹn láti mú un mọ́lẹ̀ pé kódà nǹkan tí wọ́n ṣe fún gan ni kí mo ṣe mọ́lẹ̀ ń fẹ́ so mọ́ òpó kan nínú àwọn òpó mọ́ṣáláṣí Mádínà ni so kí o gba ọmọdé lè bá ọmọdé kí lọ́kẹ́ lè bá rí rọ́ọ̀kì jù pé so ìwọ ṣètọ́ tó ń dààmú ànábì rè sallallahu alaihi wasallam ó ní pé òun àti òun fẹ́ ṣe òun wá rántí ọ̀rọ̀ ànábì Sulaiman alaihi salatu wassalam pé rabbi hab li mulkan la yanbaghi li ahadin
láyé bàbí ilẹ̀ ahadi òun náà ní pé òun rẹ́tọ̀ wà nípa ìtàn tó bẹ ọlọ́wà pé wọ́n lọ́wọ́ bá wò fún mi ní agbára fún mi ní ipò kan tó yẹ sí pé kò ní tọ́ sẹ́lòmíì mọ́ lẹ́yìn mi àtọ́ wọn rántí ọ̀rọ̀ ẹ pé àlọ́ ìṣẹ́wọ́n ti tọ́ pé òun nìkan òun lágbára lórí àwọn ṣètọ́ọ̀nù lòun fi wá túlẹ̀ pé kó wọn lọ pé tí wàá kí n ṣe yẹn ni pé òun rántí pé àlọ́ ìṣẹ́wọ́n ti tọ́ wípé ọkọ̀ kò fún lágbára kan ni òun bá so mọ́tàkì obìnrin ọmọ rí kí so ìwọ ṣètọ́ọ̀nù káwọn kéèké máa mú ṣeré tó ń túmọ̀ sí pé àwọn ṣètọ́ọ̀nù yìí nínú àwọn ìjọba wọn ṣe lẹ́nu tó wọ́n fẹ́ gbìyànjú láti da ìwọ̀n ọmọ ẹ̀dẹ́ ènìyàn yìí tó yẹ pé àwọn príncip kan wà lẹ́nu ẹ̀sìn tàbá ń kírun sí tó wá ti mú ẹni dájú pé orí pé o ò yaṣó àbí o rẹ̀ ń pé nǹkan kan ò ṣí ẹ́ o kàn rí pé o kàn ń fìlì lásán ni tó wá pé o ò gbóhùn so bí èèyàn kan wà lórí irun sí ìtọ́nù lè wà kó máa dààmú ẹ̀ pé yẹn ti so so òfin ẹ̀sìn náà ni pé tí o gbóhùn kò so o ò dẹ̀ gbọ́ pé nǹkan kan jáde ní ìdí ẹ̀ mọ kírun ẹ̀ lọ. So torí ẹ̀ ìtọ́nù mo fẹ́ dààmú àwọn èèyàn tó máa ń kírun lọ́wọ́ wé kó ṣe fádàbí Muhammad sallallahu alaihi wasallam àdàbí ní kápá yẹn lórí kátó wà sàwọn àtẹ́sí pé àwọn ìjọba tó ànábì so ẹ̀pọ́ ìsìlámù náà tó máa ń kírun tó wáyé pé àwọn gbóhùn pé ìṣòhun àbò gbóhùn pé ìkankan jáde ń di ẹ̀ so eléyìí wàá mọ kírun ẹ̀ lọ náà ni so wàá mọ kí ìwọ̀n lọ bóyá kó lè gbé wa náà sí orí ẹ̀ lórí pé mo ti ṣàwọn aláṣẹ àlọ́ láyẹ̀ wá ti já báyẹn no ṣé yóò bá tí wọ́n lè dá ìròyìn pé mo ṣàlù alákin tó kírun bọ̀ wọ́n ń lérò pé tí mo tọ̀ àbí mo tọ̀ ṣùgbọ́n kan tó dájú ni pé o mọ̀ pé o ṣàlù alákin tó kírun bẹ́ẹ̀ tí tọ́lu wa dùn wá lórí ẹ pé mo ti tọ̀ ni àbó tọ̀ ni so wàá mọ̀ lórí ìpìlẹ̀ kí ni ìpìlẹ̀ rẹ̀ gbé mo ṣàlù alá ìyẹn clear lápójú ẹ̀sìn èyí ṣàlù alá ń ta wá wọlé wẹ́kìrù wẹ́kìlájì tọ́tọ́ wọn kírun lọ́wọ́ ẹ̀ ó wá ṣètọ́lùwé wá sí lákàyè pé wípé ẹ ti wí àbí mo tọ̀ lẹ́yìn àlọ́ àlá rẹ̀ àbí mo ya tó ni so kí ìyá ìṣẹ̀yà rẹ̀ ni pé kí ni wàá mọ́ lórí pé mo ṣàlọ́ àlá yẹn ti clear so wàá gbé lórí pé àlọ́ láti mo ṣe yẹn òun ló clear sí mo ṣàlọ́ àlá so kí wàá lókun náà ni pé bí mo sọ pé àgbẹ̀ ìyẹn ìsìnkì kí nìyẹn o ìrújú nìyẹn so wàá gbá ìyẹn dànù wàá mọ́ lórí pé mo ṣàlọ́ àlá àwọn bá àwọn ẹ̀ lọ ṣùgbọ́n ká ní wípé ìyẹn rí pé ìyẹn ṣàlọ́ àlá lóòótọ́ so wọ́n kàrà wá rántí pé mo ti tọ̀ lẹ́yìn àlọ́ àlá wàá járùn wà lọ fún ìrẹsì aláyẹ ṣe o bọ̀ ká ní pé wòyí lásán ni ó kẹ́ wá sẹ́mi ẹ̀ pé tí wọ́n lọ́ọ́ mi jà bí kò jà so lè wọ́n kọ̀ sínú ìrìn ẹ̀ lọ. nínú àǹfààní ṣàfihàn nínú níbi àdéhùn òun náà ni ojúbọ ìsìnlẹ̀bìn najasat òun náà ni pé ọ̀rọ̀ èèyàn dandan ní ká gbìyànjú láyé kéèyàn láti máa jìnnà táwọn nǹkan tó bá jẹ́ ẹ̀gbin so káwọn ènìyàn láti máa jìnnà láti máa jìnnà sí ẹ̀gbin wà á mọ̀lẹ́ làtìlábìlì mùjíàtì àwọn àmọ̀lẹ́ làtìlábìlì mùjíàtì nínú ha káàkì gbẹ̀gbẹ̀ láti máa ṣe àwọn iṣẹ́ táwọn ìgbìyànjú táwọn sún apó níbi ẹ̀gbin ẹ̀yin náà nǹkan tábìlì ká sọ dáwẹ́ wọlé gbọ̀nsẹ̀ tó lè túmọ̀ sí pé nínú ẹ̀kọ́ tẹ ká máa lò òun náà ni pé èèyàn kì í pẹ́ nílé gbọ̀nsẹ̀ sòkè wa pẹ́ ń bẹ̀ tó ilé nínú àwọn ẹ̀kọ́ tí ò bá mu tó ni hátà lọ́dọ̀ àwọn tí ò fi ń ṣe lẹ́sìn gan nínú àwọn ọ̀dọ̀ àwọn onítọ́jú àwọn dókítà tó mọ̀ sọ pé onímọ̀ nǹkan tí ò tó tí ò bá aláfẹ̀mẹ̀dé ènìyàn mọ̀ nípa pẹ́nu tọ́ílẹ̀tì tó ní ìwé dẹ̀ tó dáadọ́ tó dẹ̀ bá ọ̀pọ̀lọpọ̀ lónìí tí wọ́n ti ń tọ́ílẹ̀tì báyìí àwọn àtẹ̀fóònù ẹni tó tẹ̀fóònù àwọn òròjọ́ ẹlòmíì gan tó wá ó lè rojọ́ 1 hour nínú tọ́ílẹ̀tì àwọn ọgbọ́n àwọn gbé lóhùn kọ̀ọ̀lù àbí kankan so eléyìí nínú àwọn ìṣẹ̀tẹ́ pé kò tọ́ ẹ ká máa ṣe ní ẹ bá ti wọ́n ń tọ́lẹ̀ àwọn ìṣàtúkàkà tó wọlé so á jáde ń bẹ̀ ànípa ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀tà alẹ́ ìyá dájú jọ bọ̀fọ̀ ọ̀nà so eléyìí nínú àwọn ẹ̀kọ́ ṣe kí á gbìyànjú láti máa lò ní ká dẹ̀ gbìyànjú láti máa kọ́ àwọn ará ilé wa bọ́lọ́mọ tó bá wọn ọ̀tọ̀ wọn lá àgbọ́yé ẹ̀sìn fún wa kó dẹ̀ ṣe wá lọ́pọ̀ náà tó ọmọ gbọ́ rẹ̀ láti máa tẹ̀lé kó dẹ̀ ṣe wá lọ́pọ̀ náà ọmọ gbọ́ nǹkan tó ń ká jìnà sí àwọn ọmọ láti jìnà sí. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته